mo fẹ́ sọ ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ báyìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin tó pa irọ́ mọ́ mi àtàjàkùdí ìyẹn Balikisu ìyẹn obìnrin yìí. Ṣé dé Balikisu yìí òun ló ṣe fídíò fún Ajá Kaolat nígbà yẹn ìyẹn lady yìí. Òun ló ṣe fídíò Ajá Kaolat tó go viral nígbà yẹn pé Ajá Kaolat wọ́n bọ́kọ òun sùn wọ́n ṣe kinní kan obìnrin tó ṣe lélẹ̀. The same obìnrin yìí náà òun náà ló wá pa irọ́ yìí mọ́ mi. Òun àti Saidi náà jọ ń sọ̀rọ̀ níbí báyìí. Wọ́n ní tọ́rọ̀ tí kinní kan bá ṣe kinní kan ju ara wọn lọ yẹn akọ́ yanjú tara àyàn. No, jẹ́ kí n gbé fídíò yẹn wá. Okay, fídíò yẹn náà ni. Òun àti Saidi náà jọ ń sọ̀rọ̀ níbí báyìí. Ìyẹn lady yìí. Òun àti Saidi náà jọ ń sọ̀rọ̀. Lady àti Saidi náà jọ ń sọ̀rọ̀. Orí gbogbo chat ìgbà tí mò ń sìn wọ́n ní 30 million tó ń gbà lọ́wọ́ sísà mi láwọn nídìí sísà mi nídìí $. Ṣákíwá àti ìyàwó ẹ̀ lọ́jọ́ gbáyà lọ́jọ́ gbáyìí. Màá wọ lọ́wọ́ àwọn chat yẹn màá sẹ́ndì wọn sí àlámàlẹ́kùn orí bú níyàwó máa ṣe tẹ́ bá ti. Lọ́dọ̀ àwọn ọ̀kan lọ́mọ káyì. Olórí burúkú kan náà tún yẹ 419. Ìyẹn náà tún rí yìí. Ó gbá sísà mi lójú àti kúdí àdékè lórúkọ ìyàwó olórí burúkú tó fẹ́ sí. Irọ́ ni wọ́n tún gbá yín. Ẹ wo ẹwà àwòrán ṣé ó máa ń tán pé àwọn aláàfáà yẹn gan lórí burúkú ló pọ̀ nù. Ìyẹn tún gbá yín. Orí gbogbo chat ìgbà tí mò ń sìn wọ́n ní 30 million tó ń gbà lọ́wọ́ sísà mi láwọn nídìí sísà mi nídìí $. Ṣákíwá àti ìyàwó ẹ̀ lọ́jọ́ gbáyà lọ́jọ́ gbáyìí. Màá wọ lọ́wọ́ àwọn chat yẹn màá sẹ́ndì wọn sí àlámàlẹ́kùn orí bú. Ẹ̀pá. Jẹ́ kí n ju jíngù yẹn sí ná. Ẹ dáyé ju jíngù yẹn sí ná. Ẹ jẹ́ dáyé ju jíngù ẹ̀pá sí. Ó yá. Ẹ̀pá lọ́dọ̀ yín. Ẹ̀pá. Ẹ̀kọ́. Ẹ̀pá lọ́dọ̀ yín. Wo yín jọ máa ṣe ẹlẹ́yà papọ̀ léni. Mo ti rí jàre. Ó ti yé mi. A few moments later. Ẹ̀pá. Ti padà wá. Ẹ̀yin wèrè dédé. Ẹ máa jọ ṣe ẹlẹ́yà léni. Ọ̀rọ̀ kan ni mò ń gbọ́. Yéè! Ṣáárí lady Balikisu ló ń jẹ́. Ó ti gbé Indianapolis rí dáadáa. Òun ló ṣe fídíò fún Alájà Kaolat ńgbà kan. Tó fi sọ̀rọ̀ nípa Alájà Kaolat pé wọ́n bá ọkọ òun sùn, wọ́n ṣe gbágbá o. Lénìí ẹ máa gbọ́ àṣírí clean and clear nípa ọ̀rọ̀ ọmọbìnrin yìí. Mi ní sọ́n tí mi ò ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Torí wípé ọmọbìnrin tí mò ń wo tẹ́ ń wò yìí àjọ ń gbé l'Amẹ́ríkà ni. Bí mo lè jẹ́ ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn Maryland ló ń gbé. Ó ti gbé ní Indianapolis rí. Gbàdúkọ̀ Indianapolis. No. Ó ń bọ̀ láti Cairo. Ṣàgálà ló jí tẹ́lẹ̀. Ó wá sí Amẹ́ríkà. Ó gbé ní Indianapolis. Ibi tó gbé ní Indianapolis, ọ̀dọ̀ àfáà tó gbé kó tó dípò lọ ṣe operation láti Indianapolis gbogbo ẹ̀ mo ti ní story ẹ̀ lọ́wọ́. Ó kó Indianapolis, ó move lọ sọ́dọ̀ ex-boyfriend ẹ̀ ní New Jersey. New Jersey yẹn ní ex-boyfriend ẹ̀ wà. Ó lọ sọ́dọ̀ ex-boyfriend ẹ̀ ní New Jersey. Later ní 2019 ó relocate padà sí Maryland. A máa yẹ lẹ́nu mo ṣe get information ẹ̀. Ó lo nọ́mbà méjì
606 àti 301 nọ́mbà méjì mo ti ní lọ́wọ́. Ṣé wá rí lady Balikis lórúkọ ẹ̀, ọmọ Ìlọrin ni, lọ́yà ni ìyá ẹ̀. Fẹ́ mọ̀ kí mo ti ṣe ọ̀kan lọ́mọ. Ọ̀rọ̀ mi ti sú mi ìmọ̀ tó dé. Àfi kí ọ̀rọ̀ máa kọjá wájú mi, máa grab ẹ̀, máa mọ gbogbo tó ẹ̀. So that lady ó wá pa irọ́ mọ́ èmi àti ajá kudi pé a lò òun ní jìbìtì, a lò sister òun ní jìbìtì $30 million. Ẹ pé wọ́n ti ní owó lọ́wọ́ gan. Owó yẹn ti pọ̀ gan. Bóyá ẹ̀gbọ́n tó sọ ẹ jẹ́ n play, tó náà tó bá fẹ́ cut ẹ jẹ́ n play ohun tó sọ pa lò òun ní jìbìtì. Ó náà lò òun ní jìbìtì $30 million ẹ gbọ́. Sísá mi lójú àti kúdí àdékì lórúkọ ìyàwó lórúkọ tó fẹ́ sí. irọ́ ni o wọ́n tún bá yín. Ẹ wá wòrán ṣé ó bá wọn tó ń pera wọn láàfáàfáà yẹn lórúkọ nù. ìyẹn tún bá yín. Mo ní gbogbo chat ìgbà tí mò ń sìn wọn ní 30 million tó ń gbà lọ́wọ́ sísá mi. Ọlọ́run nídìí sísá mi nídìí $. Ṣákíwù àti ìyàwó ẹ̀ lọ́jọ́ gbá yín. Ṣé ẹ rí pé wọn àti Saidi lọ́jọ́ ń sọ̀rọ̀? Ṣé ti rí mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀? Mo ní ìwọ tó bá ti bá Ṣèkíyù dá nǹkan pọ̀, máa retí orí bú tí ò ní bọ́ ń bẹ̀. Tí ó bá tilẹ̀ bá Ṣèkíyù dá nǹkan pọ̀, máa retí orí bú tí ò ní padà bọ́ níbẹ̀. Èmi ò ṣe àdéhùn omi ìdẹ̀ lérí o, ṣùgbọ́n mi mọ̀ tó fẹ́ kó ọmọbìnrin yọ nínú tó kó sí yìí o. Èmi ò mọ̀ tó fẹ́ kó yọ ńbẹ̀ o. Nǹkan yẹn kan tó lè kó yọ níbẹ̀ ni wípé kó mú ẹ̀rí wá níbi tí mo ti lù ní jìbìtì 30, mo ti lù àǹtí ẹ̀ ní jìbìtì 30 million. Kó mú wá, kó dẹ̀ má mú wá bá mi o, kó kàn mú lọ sí ilé ẹjọ́ l'Amẹ́ríkà tájọ wà, kó kàn lọ proof ẹ̀ níbi tí mo ti lù ní jìbìtì 30 million. Torí pé ẹ má gbàgbé pé lè kọ́ lákọ̀ọ́kọ́ o lọ́dọ̀ Ṣèkíyù olórí burúkú yìí o. Gbogbo la rántí story ìyàwó ọba ní Nàìjíríà tó pè sórí program Saidi Ṣèkíyù wípé mo lu jìbìtì, mo sáko Nàìjíríà, wọ́n wá mi Nàìjíríà. Tẹ́ bá gbàgbé ní 2019 àbí 2020 ni tí mo fi investigate ìyàwó ọba yẹn. Ìyàwó ọba onítìrí àbò nítorí kan náà pé woman yẹn tọ́rọ̀ yẹn fi di wàhálà sí wọn lọ́rùn tẹ́ pé kábíyèsí fẹ́ lé olórí kó láàfin nígbà náà lọ́hùn. Wọ́n padà lọ bá ọ̀rẹ́ mi, ọ̀gá mi Olúbàdàn, Mọ́gàjí Olúbàdàn, Alhaji Ọláníyan, wọ́n dẹ̀ pè mí, wọ́n bẹ̀ mí, wọ́n ní kí n foríjì ọmọbìnrin náà. Mo foríjì o. Ìyẹn ẹran aka o, ó ṣe kíní ó lulẹ̀ o. Ẹ má gbàgbé ẹlẹ́ẹ̀kejì o, òkèèyàn kan ní 2020. Ẹ má gbàgbé obìnrin ẹlẹ́ẹ̀kejì náà o, tí ìyẹn wà ní New York, tó pè wọlé tó di program Ṣèkíyù Shitu, tó parọ́ mọ́ mi pé wíwí for body. Yaya Gambari tí bá rántí wíwí for body, ẹni máa Yaya Gambari máa fi mí ṣe ẹlẹ́yà lórí wíwí bọ̀. Yaya Gambari ó máa fi mí ṣe ẹlẹ́yà lórí wíwí for body. Yaya Gambari ìwọ nìyẹn, Ọlọ́run nìyẹn, mo ti yá fi ẹ fún Ọlọ́run, ṣùgbọ́n mi ò lè gbàgbé. Mo ti foríjì Yaya ò ṣẹ̀ mí mọ́. Ẹ rántí ọ̀rọ̀ ọmọbìnrin náà, ó wà ní New York, ó pè sọ́dọ̀ Saidi. Mo tún press charge, lọ́yà mi pé kó kàn mú evidence wá bí tí mo ti tọ̀ sára. Ṣé bí ó ní mo tọ̀ sára ni? Kó kàn wá fi ẹ̀rí rán lọ́yà mi. Ọmọbìnrin náà ó fẹ́ lálàṣe, gbogbo èèyàn ló ń bẹ̀ sí mi. Kó tó di pé mo gbé condition gbà yẹn pé lọ clear ara ẹ̀. Ó dẹ̀ pé padà sọ́dọ̀ Saidi, ẹjọ́ ẹ gbà mí o, ọ̀kan lọ́mọ ò tọ́ lé o, ọ̀kan lọ́mọ ò tọ́ ara o,
òun parọ́ mọ́ kan lọ́mọ ní o ó ṣèkejì olùlẹ̀ ó ṣèkíní olùlẹ̀ ó ṣèkejì olùlẹ̀ ó tún wá ṣe ẹlẹ́ẹ̀kẹta ìwọ ló kàn tó máa forí fa gbogbo ẹ̀ ẹ̀pà Baliki ìwọ ló kàn tí o máa forí fa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí pé èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ o èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ ní ìjẹta o pẹ̀lú brother mi ọ̀rẹ́ mi Abe D-Don. Abe D-Don, I really appreciate your effort about this case. You know everything and then you detect the fact. Mo dúpẹ́ lọ́wọ́ Abe D-Don. Èmi àti Abe D-Don àti ọmọbìnrin yìí àti Ajakudi àti ṣe conference call ní ìjẹrin àbí ìjẹrin kọ́ ni ó di ìjẹta ìjẹrin tó dẹ̀ confirm wípé òun lòun sọ̀rọ̀ lóòótọ́ inú fídíò yẹn òun dẹ̀ ní òun sọ̀rọ̀ 30 million ṣùgbọ́n Abe D-Don ó bá bẹ̀bẹ̀ ó dẹ̀ ní pé before Friday ó máa ṣe clarification lórí social media pé òun parọ́ mọ́ wa ni but to my surprise till now mi ò rí any clarification ipe òun pa irọ́ mọ́ wa so that now tí mo wá ti ń sọ̀rọ̀ nípa èyí I'm going to do necessary things under the law in America by grace of God torí pé allegation tó fi kàn mí yìí kò dùn mí tó fi kàn ìyàwó mi gbogbo tèmi àtẹjọ sọ pátá mo gba permission mo dẹ̀ sọ fún pé I'm going to record you mo dẹ̀ record gbogbo tá jọ sọ pátá pẹ̀lú Abe D-Don ó túmọ̀ sí wípé Saidi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kó máa lọ pa irọ́ mọ́ mi ó ṣe kíní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ Balikisu ìwọ ló kàn o I'm not threatening you but I'm telling you the fact. It's better lọ kó owó jọ tó máa fi ṣe case. One of them, you know the meaning, press charge. And then we need money lawyer. So that ẹ be no more mú ti ẹni. Now, èmi àti ẹ wá jọ sọ̀rọ̀, ó dẹ̀ ṣàdéhùn. Ṣé wá rí mo fẹ́ flash kan back nípa ọ̀rọ̀ ọmọbìnrin yìí. Fídíò tó ṣe fún Alájà Kaolat nígbà yẹn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ play fídíò yẹn kí gbogbo wa rántí. Tí ọmọbìnrin ṣe fún Alájà. Ẹ gbọ́ fídíò yẹn lélẹ́yìí o, bismillah. This goes to Màámi Màádókókú. Tẹ́ máa fi wọlé Ọlọ́run láàrin mi àti ẹ mọ̀ pé Màádókókú ni. Ṣé mọ̀ bẹ́ẹ̀ ṣá? Ẹ máa dó kúkú. Màámi Zàzúzẹ̀. Màámi alátàpà kò sọnù. Kò lè dùn mí fún yín. Ọlá ẹni tí ẹ jẹ nígbà yẹn. Alifulani ni o. Alifulani àwọn ọlá wọn lè jẹ o. Àwọn náà fi jẹ́ àfà náà fi gbá mi dànù. Gbogbo tó ń trend lórí social media léni yìí. Òun ni mo fẹ́ sọ síta nípa àwọn tí wọ́n mọ̀ yín. Kán mọ̀ bẹ́ẹ̀ ṣe tó, bẹ́ẹ̀ ṣe mọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀, bẹ́ẹ̀ ṣe ń deceive àwọn èèyàn. But it's quite unfortunate. Gbogbo àwọn tó ń pera wọn láàfáà ní Nigerians. Ààrí kankan nù wọn kán dìde kán shut yín down. Kẹ má ṣe wá sí wọn. Nínú tírà wo gan ló wà tán ní kóbìnrin máa ṣe wá sí tẹ́ ń ṣòṣì orí burúkú kiri ẹ̀yìn àtàwọn ọmọ obìnrin tẹ́ ń jọ ń kóra yín kiri. Kẹ máa jáde síta. Kẹ dẹ̀ mọ̀ pé ìkọ̀kọ̀ yín kò dáa. Fídíò tó ń trend léni yìí, I have it. I even have it longer, like almost 15 minutes. Ojú ẹni tó tẹ́ ṣọ́ọ̀kì dìkì ẹ̀ ó wà ń bẹ̀. You and I know.
Kí ló dé tẹ́ ń manipulate? Why are you manipulating? Dẹ̀ bẹ̀rùjọ́ tẹ́ máa wọlé Ọlọ́run. Ká ní wípé Ọlọ́run ò sọ nínú Al-Quran wípé kódà kán gbéyàn wẹ́lẹ́wẹ́lẹ́ tó bá dijọ́ gbéǹde ó máa come back to odidi everything ló máa sọ̀rọ̀ máa ní kán sun yín náà ni because yẹ láwùjọ. Èmi lè sọ pé ẹ̀ ń dojú ti Islam o because a ti wà ní another world entirely. Ọlọ́run tá àkókò ń sìn gan àkókò rí because ká ní pé Ọlọ́run yẹn lóòótọ́ for real báwọn èèyàn ṣe máa ń sọ ló exist. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ sọ ó yẹ kán ti mú yín kúrò lórílẹ̀ ayé. Kí ló dé tẹ́ ń ṣe wóróworó kiri? How I wish káwọn èèyàn mọ irú ẹ̀dá tẹ́ ń ṣe. Law of karma ló dé yìí o. Law of karma òun ló dé yìí. Àwọn èèyàn ò tí ì rí kankan o àfi tẹ́ ẹ bá túbá. Lókun ìgbà tí ẹ bá túbá kẹ́ ẹ change kẹ́ ẹ repent for real ní ìsinmi torí ní ìsinmi mọ́ báyìí. You were going down. Why do you want to bring innocent people along with you? Kí ló dé tẹ́ ṣe fẹ́ mú àwọn innocent people pẹ̀lú yín? Wọ́n pè mí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lágbájá bla 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 alflan ló ṣọ̀tẹ̀ dá ní last time kíní kan. Mo sọ fọ́lọ́run mo ní alájà ẹ sì máa ṣe ẹ̀sìn sẹ́. Ṣé ẹ rántí ní tó transfer láàrin mi àti nígbà tẹ́ wá sí America? I bought you the phone. Why are you lying? You bought the phone for $2,000. Ṣé ń gbé òyìnbó? Àìlàlá. Ẹ máa gbódòdó lẹ́nu mi lẹ́ni o. Fún yín náà ṣe ti gbàgbé ni. Èmi mo ṣe Instagram fún yín náà. First program tẹ́ ẹ ṣe nílé mi lẹ ti ṣe náà. Hijab mi lẹ lò, kimaro mi pink lẹ lò. If you've forgotten, I even tried to open YouTube for Fahima. Ẹ parọ́ fún mi pé wàá nú oyún. Ṣé rántí pé mo ṣẹ̀ṣẹ̀ surgery nígbà yẹn ni? Tí mo ṣe rárá tó bá yàgbẹ́. You will never stand up kẹ́ lọ take care àwọn. Ẹ lọ́gùn ẹ ní gbogbo ẹ̀. But mo fi yín lẹ̀ fọlọ́run ọba. Ìyá àyà tèmi tẹ́ ẹ ṣe fún. Mo ṣe máa gba ẹ̀san ẹ o torí gold mi nìyẹn. Àìlàlá. That's my life. I can't trade that for anything. Ẹ jẹ́ kí n kọ́ mi. Ṣé ẹ mi tẹ́tẹ́ fi gba $10,000 lọ́wọ́ èmi àti boyfriend mi? Ṣé ti rí mo kàn fẹ́ flash àwọn èèyàn back. Ọ̀rọ̀ tó ń sọ nípa alájà yìí. Ẹ̀ẹ́dì bó ṣe blackmail alájà Kaolat. Ó padà wá sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tí wọ́n àti Saidi jọ ń sọ ọ̀rọ̀. Nígbà tí alájà gbogbo tó ń sọ nípa alájà yẹn ẹ máa rí òdodo ẹ̀ ń sìn o. Nígbà tí alájà Kaolat lọ sí US, alájà Kaolat dé sí ibì kan, wọ́n lọ sí mọ́gálásí according to findings tí mo ṣe. Alájà Kaolat wá lọ sí mosque kan, from mosque yẹn wọ́n wá need help. Mo rí bíyá wọ́n ṣáà gbé alájà Kaolat, bàtàn gbé alájà Kaolat àwọn àtọkọ ẹ̀. Ó padà wá sọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ play voice ẹ̀ ń sìn fún Saidi Shekiyu Shitu. Ó ní alájà Kaolat gba ọkọ òun, ó ní alájà Kaolat bá ọkọ òun sùn. Ṣé mọ̀ pé wèrè P&P òun àti Shekiyu jọ ń ṣiṣẹ́ ni. Okay, and voice in 19 minutes 17. Dákẹ́ wèrè dákẹ́ ní sùúrù. Òun àti P&P wọn jọ ń ṣiṣẹ́ ni pẹ̀lú Saidi. Saidi wá padà wá gbé conversation lady àti Saidi ó gbé fún àti lady àti Saidi ó gbé fún mọ́lá ó gbé fún P&P. Àkọ́kọ́ P&P ihun tí ó mọ̀ máa jẹ́ kó mọ̀ lẹ́ni.
ṣòtìrí Ajakudi tí wọ́n ń bú tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ èní ni wà wá mọ̀ wípé Ajakudi òun ṣe ń tó lè bú wọ́n mọ̀ ní 30 now ṣe wá rí balẹ̀ kí èsù yìí gbogbo tó sọ ń pa Kaolat láti gbọ́ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ kan jẹ́ wá play gbà tó wá lọ sọ́dọ̀ PNP ìyẹn ni mo fi lọ sọ́dọ̀ PNP lẹ́ẹ̀kan ẹ wá gbọ́n tó ṣẹlẹ̀ lọ́dọ̀ PNP òun lélẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ PNP òun lélẹ̀ ó yẹ máa gbọ́ o ọ̀rọ̀ balẹ̀ kí èsù ó yá. Okay, Ibeko, ìyẹn kọ́ mo fẹ́ lò. Sorry, 12 minutes 18 seconds ní eléyìí, if possible. Bishop Monisha. Baliki àti Shekiyu. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Ẹ wá gbọ́n tó sọ. Kọ́mọ̀ ń sọ̀rọ̀ ń bẹ̀. Afa Saidi ni ó ń sọ̀rọ̀ nínú voice. Ṣùgbọ́n bí voice ṣe dé ọwọ́ mi, Afa Saidi ò mọ̀. Afa Saidi kan ló rìkọ́dù. Kó lè mọ̀ pé ìdí tí mo fi ń sọ eléyìí ni pé kò ń ṣe pé wọ́n dọ́kítọ̀ ẹ̀, kò ń ṣe pé a pe èèyàn kan jókòó tó dìídì sọ pé ìwà àti Kúdé Àkúbè ẹgbẹ́ àwọn ní 30 million. Rárá, Ọlọ́run má jẹ́ ń ṣerú ẹ̀ pé kí wọ́n pe èèyàn jókòó pé ẹja àjọ plan àbí ká wá pè yàn jókòó ẹja àjọ plan nǹkan tá a máa ṣe ni àwọn tó ń ṣerú ẹ̀ lórí social media á mọ̀ wọ́n. Níbi tó sí testimony tí wọ́n á ní wọ́n ló máa pè wọlé o, kò dẹ̀ sí testimony á mọ̀ wọ́n tó ń ṣerú ẹ̀. Bọ́ ibi tí mo fẹ́ lọ kọ́ nìyẹn. Ibi tí mo fẹ́ lọ ní pé 12 minutes 18 seconds ní voice wàgbà. Ìgbà bí ẹgbẹ́ bàtà ẹsẹ̀ kan lọ sọ̀rọ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ 30 million yìí o. Ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ kọ́wọn èèyàn mọ̀ pé onígbèsè ní 419 ní ó yá wá gbọ́. Fàyímà àti Mosharaf wọ́n rẹ́ mọ́ mi pé ara wọn yí òkú táwọn dé sí wọn níbi ṣeré wọn rí ọba ṣe àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àti wọn ra ṣé wọn ìlú nígbàyà kó dìrọ̀lẹ́ àtúntọ́ba àwọn padà sílé àdẹ̀ní òkè àdẹ̀gbálẹ̀ wà lọ àtọ́nbàk àdẹ̀ṣe nílé ìlú nínú pé mi ò wà òkè yẹn náà mo dìde sáré dáná bí wọ́n fẹ́ jẹ tẹ̀lé 6 to 7 ìrọ̀lẹ́ tó aláàjì jẹ́ káwá lọ drop yẹn sílẹ̀ o. She was like mo rí kọ́mẹ̀ntì bí àwọn èèyàn ń gbọ́ nǹkan tá à ń sọ. Mo fẹ́ confirm bí àwọn èèyàn ń gbọ́ voice yẹn. Mo fẹ́ confirm bóyá àwọn èèyàn. PNP dá mi lóhùn jàre kó ṣe ẹsọ́hún jọ kó ká tèrè lọ bí tá à ń lọ kí á jọ. Ṣẹ́yìn èèyàn ń gbọ́ voice tá à ń play yẹn. Mo máa bẹ̀rẹ̀ máa tún padà sẹ́yìn. Mo ò rí kọ́mẹ̀ntì o. Kò loud àmọ́ ò dẹ̀ ní speaker ń bì. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ ń play ẹ̀ bí n bá ṣe lè play ẹ̀. Ẹ jẹ́ ń play ẹ̀ bí n bá ṣe lè play ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ clearly bóyá kẹ́ ẹ lo earphone or headphone. Ṣùgbọ́n ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ibi tí mo understand pé kò loud but torí kò sí speaker ń bì. Ibi tí voice yẹn ti bẹ̀rẹ̀ ni o, ibi tí mo ti extract voice yìí ni. Ibi tí mo ti extract ẹ̀ ni, right? Tí ọmọ ọ̀kọ́lọ́mọ yìí tó ń purọ́ fáwọn èmi ò ní bú yín torí ẹ̀yin náà rò pé níbi táyé délé ní báwo lọ́kọ́lọ́mọ ṣe máa sọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ máa bìlíìfù pé òótọ́ ló ń sọ. Ẹ bá wa fi star síbẹ̀ fún one star. Mo máa ń sọ ọ̀rọ̀ kan mo ní ọ̀rọ̀ wọn àáfà ẹni sọ̀rọ̀ ẹ máa gbọ́ ọ̀rọ̀ wọn àáfà níbi tí love like and star.
àwọn àáfàá ń bá wọn jà ń dẹ níbi tó délé ní mò ní kẹ́ ẹ gbàgbọ́ òun ló fẹ́ débẹ̀. ọ̀dẹ̀ arìndìn aláìníláàkáyì àwọn tó ń bá sọ̀rọ̀ níláàkáyì jù ẹ lọ. àwọn àáfàá kan dẹ̀ ṣe mistake pé tí ẹ mú mọ́ àárín yín pé ẹ mú jàǹdùkú mọ́ àárín yín pé kó máa ṣe agbẹnusọ fún yín mistake lẹ ṣe ẹ̀yin ó ṣeé ṣe kẹ́yìn náà má mọ̀ àmúdẹ̀mọ̀ pé nínú àwọn èèyàn mọ̀ pé mistake ni ọ̀wọ́n ṣe ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ ẹ má gbà ó òun ló ń bá yín fẹ́ ọ̀rọ̀ kíní kan má bẹ̀bẹ̀ òun ló ń fẹ́ tọ́ba ní ká ẹ bẹ̀bẹ̀ ẹ má bẹ̀bẹ̀ o tẹ́ bá bẹ̀bẹ̀ ẹ ti wà defeated nìyẹn o òun ló ń ṣe gbogbo àwọn ọ̀rọ̀ yìí but kíyàn bẹ̀bẹ̀ kí peace lè rè kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń padà sí ibi tí mo wà. nítorí káwọn fi júwèé Kaolat dúpọ̀ gba $10,000 lọ́wọ́ wa ni. ó ń ṣíjọ́ tó ń sọ 2-3 days a lè lọ drop àwọn ṣe ajá ẹgbẹ́ wọn lọ sí masjid wọ́n ṣe wá àsìtọ́ àwọn afẹ́ máa lọlé ìmọ̀ màsálátù wa pèpè à ẹjọ́ ilé ìlẹ̀ máa bá wọn dáhùn padà sí ilé ìtọ́ wà àdẹ̀ní òkè àdẹ̀dúró agbéwọn bá ṣe wá ń lọ Kaolat ní káàjò òun rí pé àwọn ọmọ òun Fàyímà àti Musharraf ẹ wo nítorí àsìkò ni pé mo dẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ ohun nǹkan tí Saidi sọ ń bẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìfẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí Saidi sọ ń bẹ̀ yẹn. mo fẹ́ kí àwọn àáfàá onísúnnà wà jàmá lẹ́ni tó lóun ń ṣe súnnà ànábì tó ń tọ́ àwọn èèyàn mo fẹ́ kẹ́ gbọ́ voice Saidi mi báyìí ẹ máa gbọ́ ìyẹn mi fi ní kọ́ọ̀tì ẹ mi báyìí ẹ máa gbọ́ o. ìtorí ẹ̀ mo ṣe ní ọ̀rọ̀ alájà Kaolat kọ́ là ń sọ. ẹ ti wọnú ẹ. ṣùgbọ́n ọ̀rọ̀ voice tó wà nílẹ̀ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú alájà Kaolat. bó ń torí pé ọ̀kan lọ́mọ ní irọ́ ni pé wọ́n lọ pe èèyàn kan ní èèyàn kọ́kọ́ wọ́n arrange ẹ̀ ni mo fi wá mú voice yìí wá pé ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rèé má gbọ́lọ̀. yẹ ká wá lọ drop yẹn sílé o she was like àwọn ọ̀rọ̀ káwọn máa lọ lékáyé káwọn dúró síbi tó bá pẹ̀ dé ní after 2-3 days a lè lọ drop àwọn ṣe àwọn ṣe wọlé sí wa lára nìyẹn wọ́n tó yẹ pé èmi nìkan máa ń dá wà nílé nígbà kò sí wàhálà bọ̀ aṣọ náà bá wà ní àwọn Saidi tí bá Kaolat bá wà àwọn ọmọ ìwé wọn bí sáré ẹ bá wà. láìláìlá lórí irọ́. mo sọ fún ẹni tó yẹ kán sun dànù ni tó yẹ kán máa wọn bí sáré ẹ wà ó yẹ kán sun náà dànù ni. kàní ìyá yín kọ́ ojú ìyá yín dà táwọn sun náà ni tó yẹ kán máa fi júwèé Kaolat máa wọn gbé àtàwọn ọmọdé òbí. bẹ́ẹ̀ ni tó yẹ kán máa fi júwèé Kaolat dúpọ̀ gba $10,000 lọ́wọ́ wa ni. ó ń ṣíjọ́ tó ń sọ fún ẹni tí mo fẹ́ ìyẹn fẹjọ́ mi sọ pé mi ìgbà kí n kó fọwọ́ kàn mí nínú ìṣẹ̀lẹ̀ Islam ó gbọ́dọ̀ ṣó igi kó tó fọwọ́ kàn obìnrin náà àlejò máa gbé as boyfriend girlfriend ó kéwú mo lọ Azhar ní Cairo torí òṣì náà ṣe lójú Islam bẹ́ẹ̀ ni. ẹjọ́ mi sùn Kaolat ní kó fọwọ́ kàn mí ìpè mo rẹ́ẹ̀dì mo ṣe ṣe sọ́jú ìkìlẹ̀kọ̀ọ́ ilé tẹ̀mí ti jáde o ọmọ ìyẹn ńlá lè mi wá ṣe necessary things lórí mi kò tó ṣe fọwọ́ pẹ̀lú mi. ókè tó bá kú gbẹ̀kún fún ókè wọ́n dẹ̀ máa sọ́ọ̀kù ó ń sọ lójú àjà àlẹ́ yẹn sábàlì gíìs ẹgbẹ́ ẹ̀ ní gbogbo bílálà bla gíìs ẹnu bí Kaolat ṣe ó ṣe ṣe lọ́jọ́ yẹn. ẹ máa gbọ́ bíbá yìí o ẹ máa gbọ́ ní Ṣèkíyù tó ń pè làlálù súnnà tó fi ń lù yín ní jìbìtì ẹ máa gbọ́ bóyá báyàwó níyàwó sọ̀rọ̀ mi báyìí ẹ máa gbọ́ o. ṣé ẹ gbọ́ Saidi àti ìyàwó níyàwó ń sọ̀rọ̀ eléyìí tí ó jẹ́ obìnrin tí ò nójú tì ó dẹ̀ sọ pé ó dó bọ̀bọ̀ yẹn Saidi ní ó dó bọ̀bọ̀ yẹn alùsùn náà
wọ́n jọ ń sọ̀rọ̀ dídó ẹgbọ́n o ẹ tún gbọ́ o lẹ́nu alùsùn náà o ẹ kó máa tàn yín ẹ tún gbọ́ ẹ máa gbọ́ o. Ṣẹ́gbọ́. Ṣé ń gbọ́ alùsùn náà ẹ tún máa gbọ́n tó máa sọ mí báyìí o. Now mo fẹ́ ká gbọ́ nìkan bí báyìí kí n tó stop audio yẹn. Ẹ máa gbọ́ o ẹgbẹ́ ń Saidi fẹ́ sọ o ẹ máa gbọ́ o. La ilaha illallah. La ilaha illallah. Dákẹ́. Now má cover abẹ yẹn. Now ẹgbọ́n tí Saidi ń sọ lẹ́nu onísúnnà tó ń pèrè ní alùsúnnà wà jàmáà. Ṣé ti rí ihun tó ń sọ yẹn lọ́dọ̀ tèmi o èmi ò ní parọ́ o kò ní túmọ̀ lọ́dọ̀ tèmi. Ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ ní ẹ̀ ń ṣe ìdè alùsúnnà wà jàmáà tí Saidi fi ń lù yín ní jìbìtì. Ẹgbọ́n tó sọ fún ọmọ obìnrin yẹn pé ó ní mo gbọ́ ó gbọ́ abárùwà pé òun gbọ́ irọ́ ló ń pa o wípé àwọn kan sọ wípé fídíò alájà Kaolat tí wọ́n gbé jáde ń gbà yẹn tí wọ́n sọ pé alájà Kaolat àti ọkọ wọn jọ ń ṣeré. Saidi wá ń sọ wípé òun gbọ́ pé ọkọ lédì yìí ni Saidi ló dárúkọ yẹn òun ló sọ o bóyá ẹ tún gbọ́ o Saidi ló tún ó sọ bẹ́ẹ̀ gangan o ẹ gbọ́ bẹ̀ yẹn o ẹ gbọ́ bẹ̀ yẹn o ẹ gbọ́ bẹ̀ yẹn ẹ máa gbọ́ bẹ̀ yẹn o.
tí àwọn sí ń tà ń ṣe ìwọ tó bá ń sọ ẹ̀ka tó o pé. ọ̀dẹ́gbẹ̀rẹ̀ náà kọ́ o mo gbọ́ tí ìbá ṣe mistake jù èèyàn kan sọ fún mi wọn láì lọ́ọ́ bìlì kábà. O tún bú àláì. ọ̀dẹ́ mo fídíò yìí ó sọ pé ẹ̀yin pé obìnrin tó yí bọ́sà pọ̀dà ń pè fídíò ẹ̀yẹ o onítọ̀hún yẹn sọ pé okó boyfriend yẹn dáadáa sókè nìyẹn. Ṣé ń gbọ́? Ṣé máa gbọ́ o? Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Now, Saidi ń sọ wípé nǹkan ọmọkùnrin boyfriend lady ni alájà ń bá ṣeré. Saidi ló ń sọ bẹ́ẹ̀ o pé ṣùgbọ́n òun wá ń sọ pé abájọ lady fi ń ṣe fídíò pé kò lè ríru nǹkan ọmọkùnrin yẹn mọ́. Tí ọkùnrin àtobìnrin bá ń sọrú ẹ̀ lórí fóònù, ẹ jọ̀ọ́ ọkùnrin nìwọ náà, obìnrin ọkùnrin nìwọ náà, obìnrin nìwọ náà. Tí ọkùnrin àtobìnrin bá ń sọrú ọ̀rọ̀ yìí lórí fóònù, kí ló máa ṣẹlẹ̀ lẹ́mìí àwọn méjèèjì? Tí mo sọ pé Saidi kan fi súná lu jìbìtì ni 419 ni. Now tí wàá lọ síbi ojúlówó ọ̀rọ̀ gangan kí n lè gba kọ́ọ̀lù díẹ̀ kí n tó máa lọ mox máa lọ kírun ti 2:30 or 3 yẹn. Now gbogbo tó wá sọ nípa ọkọ Saidi yẹn, ọkọ alájà yìí tó sọ nípa ọkọ alájà yìí, ẹ rí wípé ó mention ọkọ alájà, I'm sorry, wọ́n mention fídíò ìwòwò tí alájà ń bá ṣe pé bóyá ọkọ lady yẹn ni, ìyẹn ọkọ Balikisu. Mo á fẹ́ fi kinní kan dá yín lójú. Ṣé wá ọkọ Balikisu tó ń sọ ń gbà yẹn, mo bá sọ̀rọ̀. Ibi tí mo ṣiṣẹ́ ìwádìí mi dé. Mo ṣiṣẹ́ ìwádìí mi dé ọ̀dọ̀ ọkọ Balikisu yẹn. Ọkọ Balikisu yẹn ló wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yé mi àtàwọn ẹlòmíì, òun nìkan kọ́ ló sọ gbọ́rọ̀ fún mi o. Àkọ́kọ́ ọkọ ex boyfriend ẹ̀ ó ní kí n máa correct ẹ̀. Ex boyfriend ẹ̀ yẹn òun ló jẹ́ kó yé mi pé àkọ́kọ́ ó clear tí mo ní voice ẹ̀ lọ́wọ́ wípé nǹkan ọmọkùnrin òun kọ́ làlájà ń bá ṣeré, kò dẹ̀ sí nǹkan kan láàrin wàtàlájà. Ó kọ́kọ́ clear yẹn fún mi. Níbo míì ni mo ti wá padà lọ gbọ́ pẹ̀lú ẹ̀rí tó dájú pẹ̀lú voice message tí mo ní lọ́wọ́ wípé Balikisu ó mọ ẹni tí ó wà nínú fídíò yẹn gangan. Ẹni tó dẹ̀ wà nínú fídíò yẹn gangan, nǹkan ọmọkùnrin tó gbé jáde yẹn Ájì Ṣàràfà ni, pẹ̀lú ẹ̀rí tó dájú. Èyí tí mo ṣe lọ́wọ́ yìí, mo sọ bá alájà Kaolat, ẹ̀bẹ̀ mi ṣe ìwádìí, mo dẹ̀ bá yín rí àwọn confirm. Agbówó lọ́wọ́ yín Alájà Kaolat o. Tí wọ́n bá lọ lógún ọdún, ọjọ́ kan lòdodo máa bá. Àkọ́kọ́ nìyẹn pé nǹkan ọmọkùnrin tó gbé jáde ń gbà yẹn, Ṣàràfà ọkọ Alájà Kaolat ló wà ńbẹ̀. Inú ilé Alájà Kaolat dẹ̀ ni wọ́n ti rìkọ́ọ̀dù fídíò yẹn pẹ̀lú ẹ̀rí tó dájú. Ẹni tó bá ní irọ́ ni pa challenge mi ẹ kó mọ̀ kí mi kì í sọ̀rọ̀ kí n má nẹ́rìí lọ́wọ́. Ẹ mọ̀ kí mi ó dáa ẹ̀yẹn wá bọ́ọ̀sì brain yín kí kan mú bí tí wá nú ẹ̀ kẹ́kàn gbọ́ díẹ̀ kí brọ́dà mi yẹn má bínú mi ní dá orúkọ wọn, but máa play voice wọn ní ìtí ọkùnrin yẹn pé gbogbo tí ọmọbìnrin yìí sọ pé àwọn lọ gbé Alájà Kaolat, àwọn gbọ́ lọ sí mọ́gíláṣí, àwọn gbọ́ lọ bì kan, gbogbo story yẹn ọkùnrin tó jọ lọ gangan tó ń pè ní ex boyfriend yẹn ẹ máa gbọ́ ohun ẹ̀ ń sìn, ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀, ẹ máa gbọ́ ohun ẹ̀ pé gbogbo tí Baliki ń sọ o, mi ní dárúkọ ẹ̀, ẹ gbọ́ bismillah, ẹ máa gbọ́ o. Àwọn àgbàdo náà pé Alájà Biliki bàbá rẹ̀ yẹn nílé ayé.
I'm from nowhere. I'm from nowhere. I'm from the mosque. I'm only the airport. Give me card. I don't know any woman come back. Anybody pay. I just my own pay work. That's how they pay one. On the pay, I pay one. Block is from almost 1 hour. Almost 1 hour 15 or 20 minutes from New York. It's somewhere. So I go up to mosque and some mosque. I want to do the penny to the one step when you are. It's left on. You should tell you I pay is not paying, but no more Nigeria. That was really upset with you. All that going on work, but the funny way. It's how I bill. I'm staying 1 bedroom apartment. So tell about mine. On your mind. Okay. On the work, so with the Missouri chair. So I don't know everything we change. Everything there is new. So come again. Come again. Ọmọkùnrin tí wọ́n jọ wà ń gbà yẹn ló ń sọ̀rọ̀ yìí o. Ìyẹn ex-boyfriend Baliki tó parọ́ pé ajá Kaolat bọ́kọ òun sùn. Tí Saidi náà ń sọ, tí Saidi náà ń bú wà láì. Tí Saidi Shitu ń bú wà láì lé lórí. Ọmọ kẹ́rẹ́ ẹ̀yin tẹ́ǹtẹ́rẹ́ Saidi ẹjọ́ máa ṣorí ibú láyé àtàlìkíámọ̀ ni. Ẹ̀yin tẹ́ ń béèrè panla mẹ́ta mi rè ẹ má wọrí ọjọ́ Monday máa sọ̀rọ̀ panla mẹ́ta. Ìtàn panla mẹ́ta ẹ̀gbọ́n ọjọ́ Monday táìmù tí lọ lé mo dẹ̀ lọ mọ́x. Ọmọkùnrin ẹ̀túnbẹ̀ yẹn gbọ́ o, ẹ̀túnbẹ̀ yẹn gbọ́, ẹ̀tún gbọ́ wá sẹ́yìn díẹ̀ ó yá. Wá sẹ́yìn díẹ̀ ẹ má bínú yá. I'm staying 1 bedroom apartment. So tell about mine. On your mind. Okay. On the work, so with the Missouri chair. So I don't know everything we change. Everything there is new. So Chango. ọ̀rọ̀ ajá Kaolat yẹn ló wá ń sọ fún Saidi wípé ajá Kaolat àgbà tó wá sọ́dọ̀ àwọn kódà bẹ́ẹ̀ sọ sítórì gangan ló ṣe sọ pé àwọn gbé wọn láti mọ́kànláṣí àwọn gbé wọn lọlé bàtà wọn lẹ́gbẹ̀ẹ́ wọn délé tán ó tún padà gbọ́kọ̀ wọn ó gbọ́kọ̀ àwọn sùn kódà ó sọ wípé òun ní 15 minutes fídíò yẹn pé kódà padà sọ fún àwọn kan wípé ó ní nǹkan ọmọkùnrin ó kó ọkọ òun ní ajá Kaolat ń gbéjà yẹn mọ́. I don't know the problem of that girl. But the only thing I got money pay as I was yesterday, tí mo bá Ajá Kaolat sọ̀rọ̀. Màmá yẹn tí ń fọlọ́run búra pé ihun tó sọ nípa àwọn yẹn irọ́ ló pamọ́ àwọn àṣírí ẹ̀dẹ̀ máa tú. God so good. Èmi tí wọ́n bóyá ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ sí ni pé ọ̀rọ̀ kan lọ bẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ clear yìí pé ẹ̀yin lọ kọ ẹ̀. Ẹ̀dẹ̀ alájọ́ dẹ̀. No, ẹ̀yin lẹ́jọ́ lọ gbé alájà. Tí bọ́ọ̀ ẹ̀yin lẹ́jọ́ lọ gbé alájà. So story yẹn ẹ̀yin gangan ló ń rìn fáàsì inú ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìjọba mo pe Alimi Akim, you are welcome. Àwọn tó ṣe kéṣẹ̀ ń gbà yẹn. So when my name is coming out pé ọ̀pọ̀ tó sọ yẹn. Tọ́mọ̀ máa sọ pé I'll find out to you. They will find out. That is it now. Ṣé tí ọlọ́ṣàánú ọmọ sọ fún yín pé ihun tí mò ń ṣe ìmọ̀ kí n parọ́ fún mi mo sọ pé mò ń record tó mi ní parọ́ fún yín because òdodo ó láti fojú wọn. Bí wọ́n bá lọ lógún ọdún òdodo láti lè bánjọ kan so that inú mi láti gbóhùn yín àdé bẹ́yẹn ṣe ni kẹ́ máa ṣe ṣóyè yín ìwà dáadáa tí ẹ̀. Ta ló ń pè mí yẹn? Bọ́kálà tó sọ ìtọ́jú sí àjọlọ́gbọ́n ń gbà yẹn nígbà tẹ̀sí ìfura ń gbà yẹn tó bọ́ sáàmì yẹn ó sì kò tí strong tó lé ló ń gbé ń gbà yẹn tó báyìí fẹ́ Kaolat. lókè ẹ̀yin àtẹlẹjọ́ ń fẹ́ra yín gbà yẹn gbàdájà Kaolat wá yẹn. Yes. Ṣé ẹ̀yin wá lọ kọ ẹ̀ tí Kaolat gbà? Àwọn ọ̀nà mọ̀ bí ẹlòmí lò. Wíìrì ní bàdí kì í yó. Owó tó sọ yóò parọ́ máa jà. Ọ̀yàn bí wàá wò panlamẹ́ ẹ má wò panlamẹ́ ẹ̀gbọ́n Monday. No, ní some of the thing is some of the thing is true but some of the thing is irọ́pọ̀. But according to ìhun tó ń sọ ni pé gbàdájà Kaolat wá ń gbà yẹn
ó ní ọkọ òun táwọn jọ ń fẹ́ra lájà Kaolat gbà ẹ̀yin dẹ̀lẹ́ ń fẹ́ra tẹjọ lọ gbé àjà Kaolat. bóyá ó fẹ́ lómi dáadáa tẹ́mi ò mọ bí ó fẹ́ lómi tẹ́mi ò mọ bọ́s àti to my own alájà Kaolat ọ̀dọ̀ mi alájà Kaolat dé sí ilé mi ọ̀dẹ́ sí ilé mi alájà Kaolat dé sí so most ọ̀rọ̀ tó sọ nípa credit card yẹ tó lè fi mú ní credit card náà wọ́n ní àgùntàn mo ní alẹ́ credit card mo ní nípa ẹ̀kọ́ jẹ́ mo ń ṣe credit and all that wọ́n gba friend wọ́n mú ní different credit card ọkùnrin so kí ló nǹkan tó ṣẹlẹ̀ ní pé. torí ọjọ́ ẹ jẹ́ kí n torí àsìkò ẹ jẹ́ n filẹ̀ ń bẹ́ yẹn ọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n wàkúlíjà àlè àkù òdodo ti dé. ṣé ti rí gbogbo tó padà ṣẹlẹ̀ yìí nípa àjà Kaolat yìí alhamdulillah but ẹ kí n stop mbẹ yẹn torí pé case tó wà láàrin mi àti bàdí case mi fẹ́ proceed jù lórí ọ̀rọ̀ àjà Kaolat yẹn kó má lọ padà tó lọ implicate àwọn kan mi so that àjà Baliki ihun tó wá sọ Balikis ihun tó wá sọ nípa èmi àtàjà Kudi tó pa irọ́ mọ́ wa ipa lu àwọn jìbìtì gbogbo ntajọ sọ recording yẹn wà nílẹ̀ pẹ̀lú ajé abéèdè dán alẹ́ fún ní mo ti fún ní 48 hours ó ti lapse látànà kò jáde so that nísìn kò dẹ̀ ń ṣe àkọ́kọ́ lélẹ́yìí kò ń ṣe kejì lélẹ́yìí wọ́n ti ṣe kíní wọ́n lulẹ̀ wọ́n ṣe kejì wọ́n lulẹ̀ ẹ̀kẹta lélẹ́yìí Baliki ló kàn báyìí àwọn tó bá fẹ́ gbà mí nímọ̀ràn lórí ẹ̀ láàrin ìṣẹ́jú bíi mélòó kan jẹ́ gba kọ́ọ̀lù díẹ̀ ó ní kan tó fẹ́ sọ lórí ẹ̀ kí ló fẹ́ sọ sáyé sọ tó fẹ́ sọ ẹ bá kó pọ̀ lọ́wọ́ pé +1 347 465 6509 lórí kéèsì kí ló fẹ́ sọ mẹ́tọ́ lójọ kan wá ní. lórí kéèsì mo fi pé o máa play nǹkan tó wà tó fi padà sọ̀rọ̀. mi ti lè play yẹn sìn. ok o ti lè play. ẹ jẹ́ káwọn èèyàn jáde kọ́ ni pé mo parọ́ gbogbo ntajọ wá sọ máa padà wá play mi ti lè sọ ó jà mọ̀ kí mo record gbogbo ntajọ sọ. but mo clear 30 million yẹn ní èmi àti ẹjọ́ ní ọ̀rọ̀. ọ̀rọ̀ yẹn mọ́ a lè fàájù lórí social media. bẹ́ẹ̀ni Baliki èmi ò ní kó máa sọ̀rọ̀ o gbogbo nǹkan tó sọ tí mo pé a ti sọ̀rọ̀ irọ́ tó bá parọ́ dé. má wọrí ṣó ti rí ó ti padà no mi torí ó ní. ó ti padà ṣe kí ni. no man nítorí nǹkan tó mọ̀ fẹ́ kó mọ̀ ni pé a ti detect ó dé ọ̀dọ̀ ti mọ̀ pé òun parọ́ mọ́ wa ni ó dẹ̀ ti àìdídọ́ndẹ̀ ti bá bẹ̀bẹ̀ pé ó máa jáde kò dẹ̀ jáde nìyẹn jẹ́ ká fi yókù lẹ̀ máì ká fọyún ní àìkẹrin yóò ń sọ̀rọ̀ tán lórí social media bẹ́ẹ̀ yẹn Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ó ṣe kìíní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ta ló kàn báyìí ta ló kàn. Baliki ló kàn báyìí o alájì ẹwú máa yí àfijófin ojú àánú yìí ti máa ń pọ̀ jù alájì wàláì ojú àánú yìí ó ti máa ń pọ̀ jù tí a bá fi ẹnìkan ojú òfin nu wọn ẹ rí i pé wọn àrí wàhálà wọn ní máa bẹ̀rù ẹ̀yin náà. ẹni sùúrù mo sọ òyìnbó kan fún dídán mo ní eléyìí máa fi ṣe scapegoat ṣé mo correct kí ni ìtumọ̀ scapegoat. Panla mẹ́ta díjọ́ Monday lágbọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ ń ta panla mẹ́ta. Inshallah jẹ́ ń gbé kọ́ọ̀lù ẹlòmíì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Wọ́n ṣe kìíní wọ́n lulẹ̀ wọ́n ṣe kejì wọ́n lulẹ̀ wọ́n ṣe kẹta ta ló kàn báyìí. ìkẹtẹ eléyìí oúnjẹ máa jẹ jápọ́ ní orí ẹ̀ máa fọ́ ni ẹjẹ́ lulẹ̀ nìkan orí ẹ̀ tó máa fọ́ síbẹ̀ ni eléyìí gangan lòdì ẹ̀ máa mọ̀ pé gbogbo táwọn àkọ́kọ́ ṣe tó mú jẹ kéjì tó mú jẹ olùmọ̀ máa forí fá gbogbo ẹ̀. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run bá mi wà pẹ̀lú yín o. Àmín o. Wàláì ajábùdí tó àmàmà bí Ọlọ́run náà ni
àmín o. Gbogbo ìmọ̀ràn ta ìmọ̀ràn ètè wọn kò ní ṣe lórí yín láéláé. àmín o. Wọ́n á kàn máa gbìyànjú ni wọ́n ní rí yín mú. àwọn èèyàn ò sẹ́ndì star sí wa mọ́ ẹ fún wa ń star ẹ dákun o ẹ kàn fi bú wa dáadáa ẹ máa sọ̀rọ̀ yín lọ. Mo tún bá yín dúpẹ́ fọ́lọ́run. But ó yẹ kí àwọn èèyàn àkọ́kọ́ kan rí pé ó ṣe jẹ́ pé àwọn ọmọ ọ̀rọ̀ kí ọ bá wọn ṣàkóso lórí social media. Ẹ̀yin ẹ̀wò yí olórí burúkú tó máa ń dún ní ọ̀sán yẹn. Ọmọ bàbá ṣúmẹ́kà. Mọ́tò rẹ̀ yóò ti di bí ẹbí kan. Èèyàn ní ní títí ire. Kó máa jayé láàmúnà. Ọlọ́run mo máa ń ro kíní yẹn. Pé kò pọ́síbù láyé yìí. Kó o ní títí ire. Kó o rẹ̀ máa wé pé ilé tí mo ti jáde. Start with Jamiu Adegunwa, you are welcome. It starts with Jamiu Adegunwa. And don't have them more. Ẹ̀wọ̀n Saidi Shitu ṣe kò ní bíbí re. Wèrè olórí burúkú ọ̀sán ètò tó mú mọ́ra náà kò ní bíbí re. Ó jẹ́ kó gba àwọn olórí burúkú bíi sẹ́ẹ̀tì ẹ̀ náà wà pẹ̀lú ẹ̀. Wèrè ló ń bá wèrè ṣe. Ẹ rí pé wèrè ló bù náà ti join wọn báyìí. Ẹ pé wèrè ló bù náà ti join wọn. Kí àwọn èèyàn ọjọ́ torí tó lọ́ọ̀ wọ́n jẹ́ kí ọpọlọ àwọn ṣiṣẹ́ lẹ̀. Ó rí àwọn bíbí yìí pé aláburú ayé àtọ̀run ni wọ́n. Ẹ̀jẹ̀ àwọn tó bá pé ẹ́ mùsùlùmí tó ń bá Saidi Shitu ṣe. Ẹ̀yin tẹ́ ń fún wa ń star ẹ ṣe gan o. Àbúrò ló ṣe Muslim. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ wà pẹ̀lú yín o. Ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ń gbé kọ́ díẹ̀ sí. Ó ṣe kíní ìlú lẹ̀, ó ṣe kejì ìlú lẹ̀, ó ṣe kẹta ìlú lẹ̀, ta ló kàn? Baliki ẹ gbé kọ́ọ̀lù mi. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Ó kọ́ọ̀tì. Ó kọ́ọ̀tì o. Ye. Dákun kọ́ọ̀lù ń jára wọn ni. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Ta ló kàn? Ẹ̀lọ́ṣẹ́ ìgbà mi sọ. Lọ́jọ́ tí mo ti ń rọ ọmọ èmi orírù ẹ̀mí àárí o. Ọ̀pọ̀ ajé àjá ti rátù mi o. Ẹni ọlọ́run dá. Lọ́jọ́ tí mo ti ń rọ ọmọ èmi orírù ẹ̀mí àárí o. Bó bá ronú lọ sẹ́yìn, a tún ronú lọ síwájú. Tẹ́mi a bá gbọ́ kó rọ̀ kalẹ̀ kò ní dáfẹ́ tó bá ní kò sọ dáadáa. Lọ́jọ́ tí mo ti ń rọ ọmọ èmi orírù ẹ̀mí àárí. Alájì ẹ̀ pọ̀. Mo ti náwó fún yín o. Alájì ẹ̀ pọ̀, you are too much. Mo ti rí onílàkà ẹnu ayé tó jí ọmọ ọgbó rẹ jẹ́ nọ́mbà 1. Àyìnkẹ́ fẹ́ jí mi lówó. Ẹ pọ̀. Àdúrà mo fẹ́ ṣe fún ilé mi. English mi ò gbọ́. Ẹ̀pá. Alájì ẹ̀ pọ̀, assalamu alaikum. Wa alaikum salaam yẹ́mi kọ́ lẹ́ lómi. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam. Ó yá ẹ̀pá. Mugun nìyẹn jàre. Ìyẹn ló gọ̀ jù. Ìyẹn gọ̀gàn. Kókó lè kóńkó. Kókó ní sùúrù. Kókó lè kóńkó. Wèrè. Maga. Ìyẹn máa gọ̀kú ni. Ọdẹ. Maga tó ń sanwó maga. Ọdẹ ọmọ. Ìwọ tẹ́ kó já. Iṣẹ́ òsàdé ẹni kó máa tẹ̀lé. Ẹni sùúrù sórí bọ́ ìyẹn. Ní tó fẹ́ ṣe ni pé bọ́ yẹn fẹ́ belong ṣùgbọ́n ó bọ́ sí wrong side. Ó bọ́ sí wrong side. Tó ní bọ̀bọ̀ yẹn tó bá kó white tán ni ìwọ tó kì í ṣe onísúná wà jọ̀mọ́ à ó wá lọ jẹ́ kó lọ dì ẹ́ mọ́lẹ̀. Ọdẹ ni ẹ dàrí.
ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù mi jàre, ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù mi kò sí. Ó bàjẹ́ tì. Ó bàjẹ́ tì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Ẹ kú iṣẹ́ o. Àwa nìyẹn o, ẹ káàbọ̀ o. Ẹ káàsán, ẹ kú gbogbo iṣẹ́ tẹ́ ṣe lẹ́yìn o. Ẹ̀pá. Àpá Saidi ẹ̀pá lè yẹn. Ta ló kàn náà? Ta ló kàn? Àwọn ló kàn, àwọn ni ìyá kàn, àwọn lè sí kàn. Ẹ ní sùúrù, ẹ kàn máa lọ ṣe local case. Kémi bá wọn ṣe international case. International àwọn ọbẹ̀ gbé ń tápù. Wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀sí láìláìlá wà. Mi ò ní withdraw lórí kéèsì. Mo búra pẹ̀lú bá tó lè mi ní withdraw. Ẹ máa withdraw pẹ̀lú $30 million dollar, $30 million naira. Tari. Woman tó dẹ̀ ń parọ́ ìbéèrè, ó ní problem o, òun gbọ́n ti fẹ́ náà ẹ̀ confess ní pé òun ní problem. Ọ̀rọ̀ tó ń kọ̀ra sọ nípa alájà Kaolat. No, ẹ jẹ́ tẹ́tírí kí lè máa fi lè ṣe sample gbogbo ẹ̀yin agbọ̀rọ̀ dùn tẹ́ ń dá sọ̀rọ̀ èmi àti Saidi. Mo sọ fún yín pé tẹ́tírí Saidi àti èmi àti Saidi ẹ fi èmi àti ẹ̀ lẹ̀ fún Ọlọ́run. Ìwọ tí mi ò ṣẹ̀ mi mú ẹ rí, wá kàn dédé máa kọ́mẹ̀ntì, wá máa kọlù, wá máa bú mi, kí mo dárúkọ ẹ rí ni, ṣé mo mú ẹ rí? Bẹ́ẹ̀ ni obìnrin kan náà mo ń ṣọ́ yẹn náà lọ́wọ́ ń sìn, ó ń sọ̀rọ̀ fún Yorùbá nation, mi ìfẹ́ já tán, ó ń sọ̀rọ̀ fún Yorùbá nation, ó wà ní Amẹ́ríkà mi báyìí, ṣóyè yín, mo ń ṣọ́, òun ló call tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé mi, wọ́n jáná, òun kọ́ ló ní ilé, obìnrin yẹn ló sọ̀rọ̀, ó ń sọ̀rọ̀ fún Yorùbá nation. Obìnrin yẹn mo ti ká ẹ̀wọ̀n mọ̀ kí wọ́n ni mo fẹ́ kó jáde tán tí n bá fẹ́ scapegoat kọ́mi eléyìí ló máa kọ́ yín lẹ́gbọ̀n màá fi lè kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé orí àti wèrè kan náà tọ́pẹ̀lẹ̀ lórí tó wà ní Chicago gbogbo tí yẹn máa ń kọ́ mo di screenshot yẹ ọjọ́ ti bá one by one ni màá mú yín àdàbí tí wọ́n kébẹ́ mo sọ̀rọ̀ yín rí mi ìmọ̀ yín rí ẹ kọ́ máa dédé dá sọ̀rọ̀ tí ó kàn yín olórí burúkú tẹ̀ lọ ń bá lọ́hùn ṣé ẹ̀ máa dúró olórí burúkú tó ń ṣe ni ẹni tó bá ní kí n fi balẹ̀ kí sùlẹ̀ kò ní jèrè ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ó máa tó wá bẹ̀ ni o, ó máa tó wá bẹ̀ kò pẹ́ wá bẹ̀ o, àti gbọ́ sórí ẹ̀ wọ́n ní kò pẹ́ bẹ̀ o. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ṣé ní ọ̀rọ̀ ẹ̀pá mo kọ̀ wá lórí iṣu ẹ̀ lọ́jọ́ yẹn ṣe mọ̀ pé ó rìkọ́ọ̀dù lọ́wọ́ ni àwọn èèyàn ẹ̀pá yẹn kò lè chíìjì ẹ̀ mọ́ ó dà pé òun àti Saidi ti ń plan lọ́wọ́. Ọjọ́ ń plan ni. As usual bó ṣe máa call in ṣé yẹ wọ́n complain pé ó gbáyàn wọ́n lọ́rọ̀ ó jí owó ó gbáyàn lé owó ẹja ó sá lọ òde gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ń gbà yẹn pé àìní ò tí ì bá já o wípé ẹ̀jẹ̀ tún gbàdúrà fún gbogbo àìsàn tó ń ṣe Ọlọ́run bá yanjú ọ àdúrà ẹ̀ pé lọ́mọ ẹ̀ lọ́wọ́ náà gbogbo àtúntì sí ìkìyẹn náà èyí lẹ́yìn gbàdúrà fún àtẹ máa sọ olóyìn kò sígbà tẹ ṣe ṣó tẹ̀kẹ́ sọ pé bó tẹ̀lé pé PRP ó wà lórí ìbúlá àìsàn Ọlọ́run dẹ̀ fún lára dá o. àbí náà ó wá gbádùn ó tún wá ń tákò mi padà o tún wá ń bú ajá kùdí ẹni tùrù o tún wá ń bú ajá kùdí kọ́sọ́mọ bàbá ẹ̀ ó ga o. ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù méjì sí jàre. Ẹ ṣé gan. Ó ga o Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ẹ o Ọlọ́run tí yóò padà má padà láéláé o Ọlọ́run má padà láéláé o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa dúpẹ́ o. Tèmi náà bá play anything nípa Saidi lọ investigate kó dẹ̀ wàlẹ́kùn sàrájẹ́ owó dàn tí bá play anything nípa ẹ lọ investigate èyí tó bá jẹ́ rọ́ńbẹ̀ lọ sú ẹni ẹ torí mi ò ní sọ̀rọ̀ láì gbẹ́rì wá. Assalamu alaikum ẹ máa sọ̀rọ̀ yín lọ. Naam. Ọlùlẹ̀. Wọ́n lọ kú ní. Wọ́n ṣe kìíní, wọ́n lulẹ̀. Wọ́n ṣe kejì, wọ́n lulẹ̀. Wọ́n ṣe kẹta, wọ́n lulẹ̀. Ta ló tún kàn? Ẹ bá tún kàn kó máa bọ̀.
ẹ má mi ní wàhálà mi jẹ́ kó ṣe kẹrin mi jẹ́ kó ṣe ìkẹrin. wọ́n lọ kú láti ṣe kẹrin wọ́n lọ kú ni. àkọ́kọ́ ń bẹ̀ ni pé inú mi dùn gan ẹ̀kọ́ lọmọ ẹ̀míà wàláì ọlọ́run á bá mi dúró tì yín. ọ̀hún tẹ́ máa ń ṣe ó máa ń jẹ́ kí inú mi dùn tó bá sẹ́yìn ni máa ń rò bẹ́ẹ̀. ṣèkíyù àti bayé jẹ́ gidi ọlọ́run mọ́ ohun yín dúró pé ìwọ ló máa fèsì ọkùnrin yìí ìwọ ni Musa dùrà náà ṣèkíyù sí tù inú mi dẹ̀ dùn gan iṣẹ́ àlàó tẹ́ ẹ̀ ń fẹ́ ọlọ́run á bá mi dùn yín nínú àṣẹ fún yín nípa tí onípàlà mẹ́ta yẹn ẹjọ́ tù lọ ẹ bá jẹ́ kó yájọ́ Monday. wàhálà ìmọ̀ àsán Monday táìmù ti lọ lẹ́nìí ni tí bá dẹ̀ ẹ jà mọ̀ kí ọ̀rọ̀ tèmi kékeré mo máa ṣe analysis máa mú ẹ̀rí wá so dàkọ́ ló ṣẹlẹ̀ mí lè sọ́mọ́ sí mo dẹ̀ lọ mox ẹ̀jẹ̀ tá gbé kọ́ọ̀lù yìí ẹ má wọrí àwọn tí wọ́n lè ṣe kẹ́ni sàlámù alaykum àwọn tó lára barakatu. ṣẹ́yìn ló kàn ni ṣẹ́yìn ló kàn. ẹ̀ka kọ́mẹ̀ntì yìí mo ti fún yín lóye ò jagun mọ́lẹ̀ àdéhùn ọ̀gbìn gbogbo ilẹ̀ Yorùbá náà. mi ò mọ ní ẹ má bínú. mo ti fún yín lóye tuntun. Jagunmolu one. Jagunmolu àdéhùn ọ̀gbìn. àti Lóbù àti Bẹ́fàsì àti Ìkòròdú gbogbo wọn máa kó wọn papọ̀ máa lù wọn àti wèrè P&P máa fi wọn nọra wọn gbogbo yín ẹ kọ́ntínú fúráká pẹ̀lú mi mọ́tò ló máa pa yín ẹ bá mi ń bẹ̀. mo ti gbọ́ yẹn mo gbọ́ yẹn. ó ti ta ẹ ṣe bàbá mi. tọ́ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ jẹ́ ìpẹ́ni tó pè mí láti ẹ̀kan yìí padà ẹ̀yin ló kàn báyìí o èmi ò mọ̀ o ẹ wo ẹ jẹ́ ká fi yòókù ilẹ̀ di ọjọ́ Monday inshallah ọjọ́ Monday inshallah tàlélẹ́ iná ẹ máa kọ́mẹ́ntì tó pọ̀ tó yín sí nǹkan lọ́mọ àtàlùwà blọọkì yín ẹ send Facebook name yín kí n wò tàlù blọọkì yín adé